Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sí kíláàsì pẹ̀lú Uncle Victor. Chemistry ní èdè Yorùbá. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ilésanmí Victor Olúfisáyọ̀. Lónìí, a fẹ́ wo àsopọ̀ ìdá ìpìlẹ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní chemical bonding. A máa wo oríṣi àsopọ̀ ìdá ìpìlẹ̀. Oríṣi àsopọ̀ ìdá ìpìlẹ̀ méjì gbòógì ló wà. Oríṣi àkọ́kọ́ ni a pè ní àsopọ̀ oníhóró sí hóró, èyí tí àwọn olóyìnbó ń pè ní interatomic bond. Oríṣi èkejì ni àsopọ̀ mólẹ́kù sí mólẹ́kù. Ẹ jẹ́ ká wo oríṣi àsopọ̀ ìdá ìpìlẹ̀ tí ó wà ní abẹ́ àwọn ìsọ̀rí méjì tí a ti mẹ́nubà. Ní abẹ́ àsopọ̀ ìdá ìpìlẹ̀ oníhóró sí hóró, oríṣi mẹ́rin ló wà. Oríṣi àkọ́kọ́ ni a mọ̀ sí àsopọ̀ onínáwọná, èyí tí àwọn olóyìnbó ń pè ní ionic bond. Ìkejì ni àsopọ̀ bùfúnmi bùfún ọ, èyí tí àwọn olóyìnbó ń pè ní covalent bond. Ìkẹta ni àsopọ̀ oníbọ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní dative bond. Oríṣi àsopọ̀ kẹrin ni àsopọ̀ inú irin, èyí tí àwọn olóyìnbó ń pè ní metallic bond. Ẹ jẹ́ ká wo àsopọ̀ mólẹ́kù sí mólẹ́kù. Oríṣi méjì ni a wò ní abẹ́ ìsọ̀rí yìí. Àwọn ni àsopọ̀ van der Waals àti àsopọ̀ nípa ti hydrogen. A ò ní jù báyìí lọ nínú kíláàsì wa fún tòní. Nínú àwọn kíláàsì wa tí a tún máa ṣe síwájú, a ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn oríṣi àsopọ̀ tí a ti mẹ́nubà. Ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ wa, ẹ sì ṣé tí ẹ̀ ń wò wá. Ẹ lè tẹ̀lé wa lórí YouTube, Facebook àti TikTok @Uncle Victor. Ẹ ṣé o, ó dìgbà kan náà.